Maria Maruwaji. Ìyàwó bá ṣègùn àbí àṣẹlà. Now tí wọ́n bá ti mú àwọn obìnrin tó ń pa wá sínú ilé, ipa wo ló máa ń kó bẹ́ẹ̀? Wọ́n ní kí n máa bá wọn lọ ẹ̀jẹ̀. Máa bá wọn lọ ẹ̀jẹ̀. Wọ́n bá ti písìsì wọn tán, wọ́n ti pa wọ́n. No, tó bá ṣe ti pa wọ́n sínú pálọ̀ kan tó písìsì wọn. Wọ́n máa kọ́kọ́ gbé wọn. Kí ló fi máa ń pa wọ́n? Wọ́n máa ń skills wọn lọ́rùn. Wọ́n máa ń skills wọn lọ́rùn. So tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ máa díẹ̀ máa wà nílẹ̀, so máa nà. Wà nínú ẹ̀jẹ̀. Àwọn abolo máa ń dì mú bẹ́ẹ̀ tó máa ń bá wọn dì, tó wọ́n náà máa bá wọn dì. Àdíjà yẹn ni mo bá wọn dì lẹ́sẹ̀. Àdíjà yẹn ni mo bá wọn dì lẹ́sẹ̀ mi. Òkè wọ́n ló di àjá lẹ́sẹ̀ mú tí wọ́n fi pa. But Abọ́sẹ̀dé tí wọ́n pa lẹ́yìn Àdíjàtù, Èmi náà ni. ìwọ náà ló di ìyẹn náà mú tí wọ́n fi pa, àbí? Now ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ṣe n tó dáa ni. Kò dá sí. Kí ló fẹ́ látọ̀dọ̀ ọmọ Nàìjíríà báyìí? Wọ́n ṣíjú àánú wò mí. Wọ́n ṣíjú àánú wò mí. Kí wọ́n ṣíjú àánú wò. Nígbà tí ó tọ́dún wo ló ti mọ àṣẹlà? 2022. Ó ti bímọ fún ọmọ mélòó? Ọmọ ẹyọ kan. Náà ṣé tíṣà bá tẹ wá wò pé kí wọ́n ti fi ṣíjú àánú ẹ̀wọ̀ ẹ̀sìn ṣọ́ọ̀ṣì tó padà fẹ́ àṣẹlà? Kí ló dé? Ó wà fọkọ rẹ̀ lẹ̀. Kò sí nǹkan kan sọ. Kò sí nǹkan kan sọ. Ó fọkọ rẹ̀ lẹ̀. Ìyẹn ò má dà. Kò sí nǹkan kan sọ. Àṣẹlà ìyàwó ẹ ní àpé tó bá ti wà sọ pé kè pé wọ́n ti fẹ́ forí jìn pé náà pé ó lóun ò lè fẹ́ mọ́. Ó fara mọ́. Bá a ṣègùn gbogbo ọmọ tẹ́ ti pa sínú ilé ọ̀dọ̀ ẹ̀ sìn mélòó ni wọ́n? Méje. Èyí tó tà tó wọ́n jù nínú ẹ̀ gbogbo ọmọ tẹ́ ti ń pa, àwọn obìnrin tẹ́ ń pa, èyí tó tà tó wọ́n jù èlò ló tà? 300,000. Èyí lè máa ń ta orí orí nìkan, èyí ló máa ń ta orí. Òkè òkè máa ń ta orí nìkan. Wọ́n máa ra gbogbo páàtì yẹn. Tí ẹ bá sọ pé orí nìkan lòún fẹ́ ń kọ́. Wọ́n ti bí tó ń béèrè yẹn ò béèrè bẹ́ẹ̀. Kò tí béèrè bẹ́ẹ̀. Wọn fi máa ń béèrè bẹ́ẹ̀. So méje lẹ ti pa báyìí. Èèyàn méje obìnrin. Ẹ kì í lo ọkùnrin ni. Ọ̀nà ohun tó máa ń mú wa ni. Ohun tó máa ń mú wa nìyẹn. Ta ni? Ìyá sísè ẹ̀ láwájú máa ń mú wa. Ok. Gbọ́ bójú sókè. Lẹ́yìn ọ̀gbẹ́ni Olú Mandela, àwọn wo ló tún máa ń ta páàtì fún? Àjàgbóra. Àjàgbóra ìyẹn ti kú. Bẹ́ẹ̀ni. Àti tatún ni. Àti Fatade. Fatade ṣé ò ní yẹn ṣe? Babaláwo ni ẹ náà. Bó ni ẹ ń gbé? Ọ̀tà ló ń gbé. Ọ̀tà ni ẹ náà ń gbé. Ok. Now ìwọ náà sọ lẹ́ẹ̀kan sí kí náà n tó fẹ́ látọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà báyìí? Wọ́n ṣíjú àánú wò. Wọ́n ṣíjú àánú wò wá. Ìyẹn tó a ṣe torí pé kò ṣe ohun tó dáa. Wọ́n ṣíjú àánú wò. Miriam, àmọ́ rẹ fún gbogbo obìnrin. Àwọn onífún obìnrin ní pé Wọ́n ṣe wúkọ̀. tó bá níṣẹ́ lọ́wọ́ ni wọn kò fojú síṣẹ́. Tó bá dẹ̀ jẹ́ lọ́kọ ni wọn kò lọ́kọ. Ká máa tẹ̀lé ọkùnrin kiri kò ń ṣe nǹkan tó dáa. Kì í ṣe nǹkan tó dáa. Àwọn wípé nǹkan táwọn ṣe kò dáa lóòótọ́ pé àwọn ti pa èèyàn méje o. Àwọn sì ta odidi èèyàn ní kí ni wọ́n ń pè é 1,300,000 300,000 ni wọ́n ta odidi èèyàn kan. Níbo là ń bálẹ̀ ayé ọ̀hún lọ? Olúṣẹ́ná, níbo là ń bálẹ̀ ayé ọ̀hún lọ ná? Pápápá. Kò yé èèyàn, orúkọ tèmi ni Adéṣídà Sunday. Ibi à ń bá yí ayé yìí lọ wá yé èèyàn mọ́. Ṣùgbọ́n gbọ́n tí mo mọ̀ ni pé òpin ayé ti dé tán. Kó ní kálukú bẹ́ẹ̀ sí ṣòkòtò àti tòbí rẹ̀ dáadáa. Ẹ ń bá níwà burúkú lọ́wọ́ kó bẹ́ẹ̀ sí kọ́lẹ̀. Torí gbogbo àwọn tó ń pààyàn yìí ẹni tí wọ́n bá pa tiẹ̀ ó ti parí náà nìyẹn. Bọ́n padà yí padà lọ́la ní ìsìn wọ́n lè padà di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tó ti pa tí wọ́n ti gbé. Kí ló dé tí ètò ààbò ilẹ̀ Nàìjíríà kí ló dé tí ó dẹnu kọlẹ̀ báyìí débi pé àwọn èèyàn wá ń para wọn nípa mọ́ínmọ́ín àtẹ̀kọ́? Ọwọ́ àwọn olórí wa náà láti béèrè àtọwọ́ àwọn aráàlú because gbogbo wa ti wá di a ti wà corrupted.
kò sẹ́nìkan tí wọ́n lè gbé ọkàn lé mọ́ béèyàn bá ti ń rìn lọ kó máa wẹ̀yìn wò. kó máa wẹ̀yìn wò. ara alẹ́ èèyàn gan lè tààyàn fọwọ́ inú ikú torí owó. ìfẹ́ owó ti gbogbo lọ́kàn gbogbo ènìyàn lórílẹ̀‐èdè nàìjíríà kò sí bẹ́ẹ̀ mọ́. ọ̀dà àwọn èèyàn ti ń pè wọ́n fẹ́ dá sí i ẹ máa bọ̀ nìkan ní Facebook o ẹ máa dá sí i ẹ máa pè Òjídẹrẹ́. tọpinpin o ẹ kúrò lẹ́wọ̀ ẹ pé ètò orúkọ tèmi ní Olúwarótìmí self-contained àríṣà àpáta Ìbàdàn. lọ́rọ̀ burúkú lẹ́nu èèyàn bí ó ní ká síjú àánú wò ọmọ Nàìjíríà ò lè síjú àánú wa pànìyàn o eléyìí tí wọ́n ti ṣe ìyẹn nígbà tí pànìyàn pípa láò pa á dẹ̀dúpẹ́ pé wọ́n tẹ̀ wọ́n o àṣírí àwọn ẹni bíi òní bò ní Nàìjíríà o Olúwarótìmí self-contained àríṣà àpáta Ìbàdàn kéètò. ọ̀dà torí ẹlòmíì 09123708675 lójú òpó tí ó wà pa àbí Òjídẹrẹ́. àtọpinpin. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. ọ̀rẹ́ dáadáa lorúkọ mi mò ń pè láti rèébi ọlọ́sẹ̀ dúdú Ìbàdàn. ẹ ó yà. ṣé ẹ rí nínú ọ̀ràn tó fìyà jẹrẹ Yorùbá jẹ́ number 1. ìyá kan níjẹ̀bú òde ń jọ sí pápá ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ọmọ kan tó bí ó ní kì í sọmọ náà pa ó ní gbogbo wọn tọ́pọ̀ lọ rìpọ́ọ̀tì ara wọn. lóòótọ́ àwọn ọlọ́pàá tún gba bẹ́ẹ̀ wọ́n rí ní sún wọ́n látọ̀ ọlọ́pàá àti àwọn pípù yẹn fúnra pípù gbé gbogbo sórí yẹn látòkè délẹ̀ nígbà yẹn. nílùú wa tá a bá ti fi nǹkan sọ oko báyìí bálejò bá débẹ̀ tó bá mú nǹkan kò lè lọ bó bá dẹ̀ jalè nínú oko náà yóò jókòó tí n tó kó ni ẹlòmíì gan fi ọkọ́ àtàdá sọ oko ẹ̀ yóò ṣiṣẹ́ ẹnu iṣẹ́ yóò kù sí. so Yorùbá sì yà jẹ rẹ̀ ní gbogbo nǹkan la ní tọ́lọ̀ ń bùn wa ọlọ́pàá tó wá ní Zamfara kó wá máa sọ Ìbàdàn tí ó fẹ́ kú ṣé kò lọ́mọ ni. ọ̀dà torí ẹlòmíì ẹ̀fẹ́ lómi láàyè ẹ̀fẹ́ lómi láàyè ẹ̀rọ wa ó gé kínú kú tẹ́ bá fẹ́ lómi láàyè o. ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun.